Lizzy mama sọ pé bí apàṣẹwó mo dú ọba rí Ọ̀jájá domi ó yẹ kọjàjá wá jáde kó wá búra sí òbàdó Ẹsabod rẹ tó bá ti lọ sórí péjẹ kan bí pé kábíyèsí Ọ̀jájá Ẹsabod lè dùn ní Intercontinental Hotel ní United Kingdom. lẹ́yìn ọ̀bá ìlà iná kọjá ẹ̀yìn ọmọ lè dé kó púpà. àti ṣe bí ọjọ́ láàrin yóò ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. ṣé o dún Ẹsabod lábòdò Ẹsabod ní London mo ṣe máa sọ pé okó ẹ kéré nítorí ẹ̀mí ṣe padà bú ẹ mọ́ màmá sọ pé ó fẹ́ fi mí sí media person kí n máa bọ̀ ní ilé ló tún ṣe ní kan gbé mi wá sí Nàìjíríà gbà mí wá Nàìjíríà tó ní kọ́ ọmọ àmú mi bọ̀ nífẹ̀ ó ti rò pé òwò yìí ò ní ẹ̀sìn ìpè jẹ́ ká tú gbogbo ẹ̀ nítorí jẹ́ ká lọ sílé òòṣà ká lọ búra ó dómi rí àbò dòmí níjọ́ tó dómi white pant Gucci ló wọ̀ àwọn bàṣírù mọ̀ àwọn protocols mi mọ̀ nígbà tí àwọn èèyàn mú mi wá bẹ́ẹ̀ ṣáàríra lẹ́yìn ìyẹn ló tẹ Intercontinental ṣé o gbádùn òbò mi àbó gbádùn òbò mi ṣé o súfèé sọ èmi àti Tálántolú àjọpín kódó nìyà ìjọ orogún lájọ ń jà ṣé tó pé mi ò padà mọ́ ló ṣe lọ tó Tálántolú ọlá Isaac ó mọ̀nà mo sọ fún UK náà tó fi sọ fún mi pé ó yẹ kí n fẹ́ ni mo sọ pé mo fẹ́ fòye ṣe mi ní dáàfin rẹ tèmi lajú rí ẹ̀ ò dáa sọ́kábíyèsí also ṣe ọba Ọ̀jájá ó describe òbò mi ló fáìnà kódà olóhùn olùṣèpọ̀ òbò mi rí mo ti bá yín fi kún ìbú tẹ mọ́ máa bú mi àjẹkù Ọ̀jájá Tinubu bá fẹ́ dómi ẹ̀rọ tígbà tó wà ní Paris mo ló pè mí pẹ̀lú ẹnìkan Canada tó ló ń bọ́ àbá mi ní Dublin gbà yẹn kò tí ì wọlé mo fẹ́ dómi ètò ẹ̀ sọ pé Ẹsabod Lizzy mama sọ pé bí apàṣẹwó mo dú ọba rí Ọ̀jájá domi ìjọ yẹn ó farun ẹ mo láìkè ó ní clean shave kò ní rún bọ̀ kí níyàn kan kò ká mi nídìí róbò mi jókòó lọ àǹtí bó sọ lágòrò ẹ ń wò pé láti yọjú mo ṣẹ̀ṣẹ̀ sọ síta ẹ wá ní kí n má sọ ọmọ kí n stop ẹ please stop it ẹ jẹ́ ká sọ ibẹ̀ rí fọ́tò mi ní ọ̀dọ̀ ẹ rí fọ́tò mi padà ra fọ́tò papọ̀ ní tí mo pọ́n lẹ̀ ẹ jẹ́ kọjàjá wá jáde kó wá búra sí òbàdó Ẹsabod rẹ tó bá ti lọ sórí péjẹ kan bí pé kábíyèsí Ọ̀jájá Ẹsabod lè dùn ní Intercontinental Hotel ní United Kingdom in 2016 so ẹ̀yin ọmọ ewé mo kàn sọ kínní yẹn glory ló jẹ́ fún yín torí mi láìkí gbogbo àwọn ọkùnrin tó ń kà mọ́ mi ìkan gbọ́ pa ìkan gbé pò ìkan ló lẹ̀kẹ̀ ìkan ló ẹ máa bá mi sọ pé Ẹsabod tó di dó ọba rí ó dẹ̀ ti dó jẹ́ mi bẹ̀ wọ́n rí oní gómìnà tó ń sọ fún pé mo fẹ́ lọ́yọ̀ state nígbà tá a máa lọ fún Ọ̀jájá tá a máa lọ fún third round ẹ̀sùn mi lórí ara mi ò tí ì jì ní first and second ẹ̀sùn ni mi rí ní dóńgbà lẹ́mọ́ tí mo fi wọ́ pàkà. Wọ́n ṣe máa sọ pé wọ́n béèrè lọ́wọ́ arúgbó ibi tó ti gbóná wa tẹ́ bá fẹ́ ka àwọn tí mo dó ẹ̀ka Ọ̀jájá mọ́ àǹtí Bùsọ́lá she is my confidant, she lives in US sọ fún un àjọ máa ń sọ̀rọ̀ bọ̀ bàtún náà ti lọ ni secretary mi ṣé ó mọ̀ pé mo fọ́ Ọ̀jájá ohun tí ẹ̀ láìkẹ̀ ẹ̀ wọ́n kàn sọ mi pé mọ́mí ìwà ìtẹ́fẹ́ lọ́dọ̀ mo ló lámùdó fún mi ni ẹlẹ́ẹ̀kejì tí mo padà lọ bá tó lóun fẹ́ rìn ìwà ẹ̀ ló lóun fẹ́ wá sí pàtí mi ní UK gbà yìí bí ó wà lára ìjà lára tí mo ń jà nù iye kan iye olè dómi kó yọ ọ̀sẹ̀ náà iye ń dómi kó yọ ọ̀sẹ̀ náà Ọ̀jájá sì mi ìmúkó yín kábíyèsí ẹgbẹ́ tí mo máa ń kó lẹ́kẹ̀ẹ́ pé ìyàwó Ọ̀jájá ni mi wèrè ní yín ni ẹ gẹ́ẹ̀tì plus ni Ọ̀jájá mo dókó yín àbí ìdókó yín
ẹ jọ̀ọ́ ẹ lọ grant interview yẹn ní BBC, ẹ lọ sí BBC, ẹ̀yin tí TikTok ẹ bá mi crop ẹ̀, mo ti fún gbogbo yín assignment. lẹ́yìn ọ̀bá ìlà iná kọjá ẹ̀yin ọmọ lè dé kó púpà. Àti ṣe bí Ọ̀yọ́ láàrin.